jẹ́ kí n máa kí wa kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wojú òpó ẹ̀rọ amóhùnmáwòrán orí ayélujára ilé ìtàpè ní His Image Media Network. Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀ lórúkọ tèmi tí mò ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ìwé àkàgbádùn lédè Yorùbá. Àwa tá a bá ń bá wa fi ọkàn bá a bọ̀, ìwé tí à ń kà òun náà ni a pè ní òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi atọ́kùn Wálé Ọláògún. Orí kìíní ìwé yìí náà ni a sì wà àlejò àbàmì wọ ìlú ọlọ́gẹ̀dẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, àwa tí àbájọ ń fi ọkàn bá a bọ̀, ọkùnrin kan aláṣọ funfun ló wọ ìlú ọlọ́gẹ̀dẹ̀ tó sì ń kéde ọ̀rọ̀ Ọlọ́run tó pe ara rẹ̀ ní alóore. Ìgbà tó wọnú ọjà àwọn èèyàn ọmọ àfìgbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kó tó di pé wọ́n mọ̀. Orí ọ̀rọ̀ rẹ̀ náà ni a ti wá tẹ̀síwájú. Lára àwọn ọ̀rọ̀ tó sọ fún àwọn èèyàn nílùú ọlọ́gẹ̀dẹ̀, ó ní mo jíṣẹ́ fún yín ọrùn mi mọ́. Gbólóhùn ọ̀rọ̀ yìí ni alóore fi kásẹ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ ibi tá a kà dé látẹ̀yìnwánu. A wá tẹ̀síwájú báyìí. Ẹnìkan láàrin àwọn èrò ọjà gbìyànjú pẹ̀lú ìgboyà, ó sì jáde láàrin wọn, ó sì súnmọ́ alóore yìí. Ṣé tẹ́lẹ̀ látìgbà tí alóore yìí ti ń sọ àwọn ọ̀rọ̀ rẹ̀, ńṣe ni ohun gbogbo tó ń sọ kò fi gbogbo ara yé wọn tó. Bẹ́ẹ̀ sì ni ojú wípé àlùjànnú kan ni wọ́n fi ń wo alóore yìí. Lóòótọ́ wọ́n rí nírìí ènìyàn, ó sì tún sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara bíi tiwọn. Síbẹ̀ wọn ò tètè mọ̀ wípé ènìyàn bíi tiwọn ni òun náà. Nígbà tẹ́ni tí ó jáde láàrin àwọn èrò ọjà tó jẹ́ ọkùnrin yìí sì dé ọ̀dọ̀ alóore, ó wá bi léèrè ọ̀rọ̀ kan. Ó ní, ẹ dákun bàbá, lóòótọ́ la gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ bọ̀ láti àárọ̀, ṣùgbọ́n kò yé wa sí dáadáa ni. Nígbà tí olùrànlọ́wọ́ àbẹ́ni tí ẹ̀ ń sọ yìí bá wá dé, báwo wá ni a ti ṣe dàmọ̀ àti wípé irú ènìyàn wo ni yóò jẹ́? Alóore wá dá ọkùnrin yìí lóhùn, ó ní nínú àwọn ìwà tó bá ń hù àti àwọn ìṣe rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu rẹ̀ lẹ́ẹ̀fì dàmọ̀. Bí ó ti ṣe dáhùn ìbéèrè yìí tán ni obìnrin kan náà bá tún gbìyànjú tí ó sì súnmọ́ alóore yìí. Ní àsìkò yìí ó ti hàn sí wọn wípé ẹni tó ń bá wọn sọ̀rọ̀ ó dàbẹ̀ ni wípé ènìyàn ni. Bí obìnrin yìí ṣe dé ọ̀dọ̀ alóore ni òun náà wá béèrè ìbéèrè kan. Ó ní, bàbá, nígbà tí àwọn ọ̀rọ̀ tí ẹ sọ yìí bá wá rí bẹ́ẹ̀, torí wípé ẹ̀ ń jẹ́ kí ó yé wa báyìí wípé ẹnìkan tó ń jẹ́ Ọlọ́run ni ó rán yín sí àwọn aráàlú ọlọ́gẹ̀dẹ̀, àbí? Alóore ní bẹ́ẹ̀ ni. Obìnrin yìí wá tẹ̀síwájú wípé ẹ dákun bàbá, kí ni orúkọ yín gan-an, àti wípé ibo ni ẹ̀yin ti wá? Àbí kí n kúkú béèrè báyìí wípé ibo gan ni ẹ̀ ń gbé, kí a lè mọ ibi tá a lè wá yín sí àti bí a ó ti ṣe béèrè yín. Alóore yìí wá dá lóhùn, ó ní Alóore ni orúkọ mi. Nípa ibi tí mò ń gbé ẹ̀yin ò lè mọ̀, torí pé iṣẹ́ tá a fi rán mi láti máa rìn láti ìlú kan sí ìkejì kí n sì máa jẹ́ iṣẹ́ tí Ọlọ́run bá ti rán mi sí àwọn èèyàn bẹ̀. Àlàáfíà ni fún yín o. Bí ó ti ṣe sọ̀rọ̀ yìí tán tí kò sì sí ẹnì kankan mọ́ láti bí ní ìbéèrè kankan, ó wá yí ẹsẹ̀ rẹ̀ padà, ó sì ń lọ. Bí ó ti ṣe ń lọ yìí ni ó ń lo agogo ọwọ́ rẹ̀ gbọ̀ngàn tí ó sì ń kọrin wípé torí kẹ́ má ṣe gbé ọmọ ìgbàlà la ṣe ń kéde ìgbàlà, la ṣe ń kéde ìgbàlà, la ṣe ń kéde ìgbàlà, torí kẹ́ má ṣe gbé ọmọ ìgbàlà la ṣe ń kéde ìgbàlà. Níṣẹ́ ni gbogbo àwọn èrò inú ọjà tẹjú mọ́ alóore yìí títí tí ó fi parẹ́ mọ́ wọn lójú. Lẹ́yìn ìgbà tí ó lọ tán ni gbogbo wọn tó lè yí ẹsẹ̀ padà ní ojú kan ṣoṣo tí wọ́n dúró sí, tí wọ́n sì ń sọ láàrin ara wọn wípé èèmọ̀ irú èwo ni èyí? Èwo lọ́wọ́ ní ìlú yìí wá lọ́sàn-án gangan? Ara wọn ò rí rí mọ̀ ní o. Ohun tí gbogbo àwọn aráàlú ọjà ń sọ nìyí títí tí wọ́n fi ná ọjà ọjọ́ náà bùṣe. Ibi náà ni a ti máa fẹnu ọkọ̀ rẹ̀ gún bèbè lórí ìwé àkàgbádùn lédè Yorùbá lójú òpó amóhùnmáwòrán tá a pè ní His Image Media Network. Wálé Ọláògún àkàṣù ọ̀rọ̀ lórúkọ mi. Ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni a pè ní òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi atọ́kùn gangan Wálé Ọláògún. Ìgbà míì látún máa pàdé lójú òpó yìí. Ohun tí ẹ ṣe ni wípé ẹ subscribe sí YouTube channel yìí, ẹ like kẹ́ share rẹ̀, ẹ rí agogo kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ tẹ agogo yìí gbogbo ìgbà tí a bá ti ń fi fọ́nrán sí ojú amóhùnmáwòrán yìí, òní ọmọ fi tó yín létí pé a ti fi fọ́nrán tuntun sí ojú òpó yìí. À ń tẹ̀síwájú nínú ìwé lè ta pè ní
òkúta ìkọ̀sílẹ̀ látọwọ́ èmi gangan fúnra mi Wálé Ọláògún. ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń bá mi jẹ̀gbáládùn rẹ̀ bọ̀.